ìgbìyànjú lóríṣiríṣi pàápàá jùlọ ní Ramadan yìí báwo ni ò ṣe ní jẹun tí ó jà sásán báwo ni ò ṣe ní jẹun tí yọkọ̀ dé pé wọ́n kú dànù táwa sì rò pé bóyá afẹ́báládà rẹ̀ ń bì kan bàbá ó fún wa nímọ̀ràn lórí eléyìí ọ̀dọ̀ tá a gbà tá a fi so kókó tá a fi tì ń kọ́kọ́rọ́ tí kọ́kọ́rọ́ rẹ̀ ó sì mọ ọbẹ̀ lápò tèmi tiyín tí ò ní sọnù tíjọ́ ìgbéra kìyàmọ̀ nígbà tá a bá dàgbà tá a bá dùgbò tó tá a bá lọ tá a sì lọ bá wa jọ lọ́hùn bàbá wa. naam. kí ni mọ̀ràn tẹ̀ ní fún wa. tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ìmọ̀ràn tí ọlọ́run gbà wá náà la gbà wá ọ̀rọ̀ tí Kùránì sọ fún wa náà la sọ fún wa ṣe mọ̀ pé gbogbo inú Ramadan yìí gbogbo wa náà la fura kódà tẹ́ bá wo ilé ọtí gbogbo ẹ̀ dá yánwó tẹ́ bá wọlé àwọn tó ń ṣe aṣẹ́wó gbogbo ẹ̀ dá yánwó àwọn olófòófó wọ́n dá dúró àwọn tí ó ṣe pé wọ́n mọ̀ ṣe jàǹbá fún yẹn wọ́n dá dúró àmọ́ èyí tí Kùránì kan sọ fún wa ni pé tíyẹn bá gbìyànjú tó náwó sójú ọ̀nà tọ́lọ́run báyìí bá a ṣe ń ṣàdúrà fún yín táwa náà ń ṣàdúrà fúnra wa èyí tí Kùránì kan sọ ni pé bisimilahi rahman rahim alukurani kan sọ fún wa pé ya ayu alladhina amanu tubu ilallahi tawbata nusuha mo pe ẹ̀yin tí ẹ gbà mí Ọlọ́run ọba gbọ́ lódodo bọ́rí pọ́sẹ̀ juwọ́ jùsẹ̀ ilẹ̀ fọlọ́run pátápátá nígbà tí inú Ramadan yìí gbogbo wa pátápátá àti kó nínú ẹ̀ṣẹ̀ àmóhun tó dáa jù ni pé Ramadan wá ń lọ ẹlòmíín bìlífù pé bí Ramadan bá wà nìkan náà là á mọ̀ ń ṣe dáadáa tí Ramadan bá lọ tán gbogbo ohun ìṣekúṣe tó ń ṣe wọ́n tún bẹ̀rẹ̀ tó bá sì ti bẹ̀rẹ̀ ni àti ohun tó ṣe nínú Ramadan àti gbogbo ọ̀ padà bàjẹ́ náà ni. Allahu Akbar. ìdí nìyẹn tí yẹn bọ̀rọ̀ fi bẹ Ọlọ́run gbogbo bá ṣe ń ṣe dáadáa tá a láàánú tá a ń ṣe tá a rin ọmọlàkejì lọ́wọ́ tá a ń ṣe gbogbo ẹ̀ kì í ṣe pé nínú Ramadan nìkan ó kàn jẹ́ pé nínú Ramadan nígbà tá anabi gan bẹ láyé sallallahu alayhi wa sallam anabi jẹ́ ẹni tí mọ́ ṣàánú púpọ̀ ó jẹ́ olùtọrẹ púpọ̀ àmọ́ tó bá di nínú Ramadan nǹkan yẹn tún mọ́ dé góńgó sí oore ni ó tún wá pọ̀ sí ìdí nìyẹn tó fi jẹ́ pé àìdá Ramadan ń bẹ o tàbí lẹ́yìn Ramadan o Ọlọ́run ọlọ́ọ̀bì kankan Ramadan ń bẹ o kò sí Ramadan o iṣẹ́ rí ọlọ́ọ̀bì kan Ramadan ń bẹ o kò sí Ramadan o ìwà rí ọlọ́ọ̀bì kan Ramadan ń bẹ o Ramadan ò sí o ìrun kíkí ọlọ́ọ̀bì kan Ramadan ń bẹ o Ramadan ò sí o ìmọ̀ dúródédé asa istikamatun ọba wáàsí náà ni tí gbogbo àfa ayé bá ń ṣe wáàsí tó bá débi istikamatun ìdúródédé ìṣedédé èmi pẹ̀lú yín nísìn kò sẹ́nìkan tó dúró déédéé náà wa àwọn tí ń gbọ́ wa kò sẹ́nìkan tó dúró déédéé náà gbogbo wa ẹ gbọ́ afa Muhammad sọ́ọ̀là ẹ̀yin pàpà alára ẹ̀ dúró déédéé o èmi tí ń sọ̀rọ̀ yìí ń dúró déédéé o a ṣẹ̀ṣẹ̀ bí Ọlọ́run ní o àwọn tí ń gbọ́ wa àwọn ní èso ń déédéé o Ọlọ́run bá ní ọba onídéédéé àmọ́ ká gbìyànjú nígbà Ramadan ń bẹ tí gbogbo ansadu alájà wa àwọn alájìn wa àwọn alájì wọn mú wa àwọn alájà wa wọ́n ṣe báyìí àwọn alájìn wa wọ́n ṣe báyìí àwọn alájìn àwọn bọ̀dá wa láti báyìí wọ́n gbìyànjú báyìí ọ̀dà bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ni wọ́n gba dáadáa ni àmọ́ tí Ramadan bá lọ tẹ́ téèyàn ò fi ní da àwẹ̀ rẹ̀ nù ṣàǹpẹ́ lẹ́yìn Ramadan á bọ́ sínú sita sawal mẹ́fà kẹ́ńtọ́ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ jùlọ àmọ́ continue nípa sẹ́ẹ̀rẹ̀ nìní ẹ dákun torí tọlọ́run gbogbo àtẹ̀mí àtẹ̀yìn àti títí ń gbọ́ wa gbogbo gbìyànjú wa nínú Ramadan ọlọ́mọdé ọjà sásẹ́ ohun tí òfin ní já sásẹ́ náà ni pé gbogbo àwọn ìwà tí ọ̀dà tá a ti fi ilẹ̀ ẹ mọ̀ tí wàá padà síbẹ̀ mọ́ ó ti tẹ́ ẹ bá ti padà síbẹ̀ mọ́ àkàì Ọlọ́run fúnra rẹ̀ ó ń retí wa pẹ̀lú dáadáa Ọlọ́run ò sì kò dá wa pé kó wọ́n jẹ wá ń yà àfẹnutọ́ bá fọwọ́ ara rẹ̀ fà yà Ọlọ́run fẹ́ràn ọmọ anabi Adam púpọ̀ afa Muhammad sọ́ọ̀là Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ìfẹ́ tọ́lọ́run fẹ́ràn wa wàlá kọ́dí karamuna bani Adama wa amanna ofilibari walibari warasakina minan tọyibatin wafadalina alakasiri mima alakina tafudila ohun tí Kùránì wínú ni Ọlọ́run fẹ́ràn ọmọ anabi Adam pọ̀ Ọlọ́run tún búra ni pé wàláhi tàláhi èmi Ọlọ́run ni mo pọ́n ọmọ anabi Adam lé fúrara Ọlọ́run tún gbà níta òkìdí ni pé èmi Ọlọ́run fúrara mi ni mo pọ́n yín lé ìsàn Ọlọ́run tó pọ́n wa lé tó sì fẹ́ràn wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa la fẹ́ràn ara wa àwọn ọ̀wà tọ́lọ́run ní kámáhù àtàfà àtàlájìn àtàlájò àti gbogbo wa náà àyè gbọ́rẹ̀ afáàmọ́ sọ́ọ̀lì àyè gbọ́rẹ̀ o
èmi ní gbọ́rẹ́ o àbóhun tí mo wí náà ti pọ̀ jù ni. kò pọ̀jù bá. ayé tó gbọ́rẹ́ o èmi ní gbọ́rẹ́ o gbogbo àwọn tí ń gbọ́ wa ní àìkọ́ṣẹ́ nìkan tí mo gbọ́rẹ́ tó bẹ́ẹ̀ náà wa àfikọ́ lọ́n dákun kó ṣàánú wa Ramadan ń lọ ọlọ́run ọlọ́ọ̀bì kan ìwárí ọlọ́ọ̀bì kan irun ọlọ́ọ̀bì kan iṣẹ́ rí ọlọ́ọ̀bì kan ìdúródédé ọlọ́ọ̀bì kan káṣí fẹ́ràn ara ẹni kọ́ ọlọ́ọ̀bì kan tá a bá ti mú bẹ́ẹ̀ insha Allahu bi kudirati gbogbo iṣẹ́ wa àti gbogbo ohun tá à ń ṣe àwọn ọmọ wa wọ́n mọ̀ da àwọn ara wa náà á mọ̀ da á mọ̀ nígbèga lẹ́nu iṣẹ́ ọkàn wa ó balẹ̀ o ti mọ̀ dẹ́rù bàyẹn téèyàn bá ń ṣiṣẹ́ ẹbú ọkàn yẹn ò ní balẹ̀ tí àwọn èkúté bá fi ìlú nagbá báyìí ẹ̀rọ ọmọ ọba yìí ni àmọ́ tẹ́ ẹ bá ti ń ṣiṣẹ́ dáadáa kódà bí nǹkan bá ṣe wò báyìí pẹ̀lú àṣẹ ọlọ́run ó kì yín láyà ipe èmi ọlọ́run náà mo dé o. ipa díẹ̀ yìí gbogbo àwa tí a ti ń gbìyànjú dáadáa tá a ti ń ta ẹ dákun torí ọlọ́run ẹ mọ̀jẹ̀ á fi àwọn nǹkan tí ò da ká tó fi ba iṣẹ́ wa jẹ́ mọ́ ọlọ́run ní bà wá jẹ́ o kò ní bárin wa jẹ́ o kò ní bọ̀rọ̀ wa jẹ́ o kò ní bẹ̀sìn wa jẹ́ o bí barakatil Qur'anil Karim àmín. àmín tó òun náà ti gbọ́ látẹnu wọn bàbá wọn fún wa nímọ̀ràn wọ́n sì ṣe àdúrà fún wa.